Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ní àárín àwọn ilẹ̀ Yorùbá, aṣojú àti igbákejì òrìṣà ni wọ́n mọ àwọn ọba sí. Ojú àti ipò tí wọ́n sì tò wọ́n sí ni ó jẹ́ kí àwọn ènìyàn máa fi ọ̀wọ̀ tó ga fún wọn. Nítorí ìdí èyí ni ó ṣe jẹ́ ohun ìbànújẹ́ fún àwọn ọmọ ènìyàn nígbà tí àwọn ọba aládé tí a tún kà sí àwọn baba ńlá wa bá ń fi ara wọn yẹ̀rẹ̀ tí wọ́n bá sì tún hùwà gẹ́gẹ́ bí ènìyàn lásán. Irú èyí tí ó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí láàrin ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ti ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba láti agbègbè ìgbìmọ̀ àríwá Ifẹ̀, Ifẹ̀ North Council, ti ìpéjọpọ̀ orí afẹ́fẹ́ platform ti àwọn ọba orígbó-méje ní ọ̀sẹ̀ tí ó kọjá ní Ọjọ́bọ̀ ló ti fún Olúwo tilẹ̀ Ìwó, Ọba Abdulrasheed Àkànbí ní gbèdéke ọjọ́ 21 days láti fi ìdí ẹ̀sùn tí ó fi kan Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, Ọba Adéyẹyè Ògúnwùsì múlẹ̀ tàbí kí ó fi ojú kan ilé-ẹjọ́. Níbi ìpàdé àwọn oníròyìn ní adelé igbákejì alága ti Ifẹ̀ North Tradition Council, Ọba Kẹ́hìndé Adésọjí tí ó jẹ́ Sàálù ti Ẹdùn-Àbọ̀ ni ó ti fi ẹ̀sùn kan Olúwo wípé ó ń tàbùkù orí àpèrè ti Ọọ̀ni àti pé ó gbọ́dọ̀ ṣe àtúnṣe lórí gbogbo ẹ̀sùn tí ó fi kan Ọba Ògúnwùsì. Ìròyìn náà ló tún sọ pé Olúwo ti kọ́kọ́ fa wàhálà lórí ọ̀rọ̀ yìí síta níbi ọjọ́ méjì síwájú nígbà tí ó ń fi ẹ̀sùn kan Ọọ̀ni ní gbangba wálíà ayé wípé Ọba Ògúnwùsì ti kọ́kọ́ gbin ìyàwó òun tẹ́lẹ̀ rí sínú ààfin òun kí ó bàa lè pa òun. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti tún ṣàlàyé wípé Ọọ̀ni lẹ̀dí àpò pẹ̀lú ìyàwó òun tí orúkọ rẹ̀ ń jẹ́ Olorì Janneh, ẹni tí òun fẹ́ fún ọdún 3 láti fún òun ní wọ̀jẹ ní àìmọye ìgbà kí ó tó di pé òun padà lé lọ. Ó tún wá tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí òun lé lọ tán ni Ọba Ògúnwùsì gba ilé fún un tí wọ́n sì tún jìjọ ń wọlé-wọ̀de. Olúwo wá ṣèlérí wípé òun yóò pèsè ẹ̀rí fún gbogbo ẹ̀sùn tí òun fi kan Ọọ̀ni. Àwọn ọba orígbó-méje ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti bu ẹnu àtẹ́ lu Ọba Àkànbí lórí àwọn ẹ̀sùn tó fi kan Ọọ̀ni tí wọ́n sì tún ṣàpèjúwe ọ̀rọ̀ ẹ̀sùn rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ tí kò pọ́nilé àti àìbọ̀wọ̀ fún Ọọ̀ni. Wọ́n tún wá ń ṣe àfihàn ẹ̀dùn ọkàn wọn lórí ìgbésẹ̀ tí Olúwo gbé nípa ẹ̀sùn tí ó fi kan Ọba Ògúnwùsì wípé ó mú ìtìjú, àbùkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá ìṣèjọba àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Níbi ìpàdé àwọn oníròyìn ni àwọn ọba bíi Ọlálùmọ́kùn ti ìlú Ìyákóyó, Ọba Meshack Oyèdìran Akínlàlú ti ìlú Akínlàlú, Ọba Olúwàbùsọ́lá Olóyèdé àti Ọba Adésọjí wá fi ẹ̀sùn kan ọba wípé ìtàn ìwà àìbójúmu tí Àgbòwú ti Ọ̀gbàgbà hù nínú ìpàdé ìgbìmọ̀ àwọn ọbalọ́ba èyí tí wọ́n dá dúró gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ lẹ́yìn tí Ọọ̀ni ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ àwọn ọbalọ́ba ló jẹ́ kí Olúwo máa lọ́ ẹ̀sùn mọ́ Ọọ̀ni lẹ́sẹ̀. Sàálù wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn fún Olúwo ní gbèdéke ọjọ́ 21 days láti kọ̀wé sí ọ̀gá àgbà tí àwọn ọlọ́pàá yányán Inspector General of Police Ọ̀gbẹ́ni Káyọ̀dé Ẹgbẹ́tókun tàbí kí ó pe Ọba Aláyélúwà Ọọ̀ni of Ifẹ̀ lẹ́jọ́ lórí ẹ̀sùn wípé ó lẹ̀dí àpò pẹ̀lú olórí rẹ̀ tẹ́lẹ̀ rí láti fún òun ní wọ̀jẹ, èyí tí ó yọrí sí ìwà ọ̀daràn. Bí bẹ́ẹ̀ kọ́, gbogbo àwọn ọba orígbó méjèèje yóò gbé ìgbésẹ̀ òfin lòdì sí Olúwo nígbà tí kò bá fìdí ẹ̀sùn rẹ̀ múlẹ̀ títí ọjọ́ tí àwọn fún un. Olórí àná tẹ́lẹ̀ náà wá sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí Ọba Olúwo fi kan Ọọ̀ni sórí ẹ̀rọ alátagbà Instagram rẹ̀ wípé gbogbo ẹ̀sùn tí Olúwo sọ jẹ́ irọ́ báláwú tí ó jìnnà sí òtítọ́ àti pé Ọba Àkànbí kàn sọ àwọn ọ̀rọ̀ náà láti fi ṣì àwọn ènìyàn lọ́nà tí ó sì tún ń lò ó láti fi ba ìṣèjọba àwọn ọba ilẹ̀ Yorùbá jẹ́. Ohun ìtìjú ló jẹ́ fún àwọn ọba láti máa fọ aṣọ wọn tí ó dọ̀tí níta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah ti pinnu láti fi ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) sílẹ̀ lọ sí ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́, èyí ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Alága àpapọ̀ àti igbákejì rẹ̀ ti gúúsù ìlà-oòrùn ti ẹgbẹ́ òṣèlú APC, Nentawe Goshe Iweala àti Emma Enoku ni wọ́n sọ ọ̀rọ̀ náà jáde ní ìlú Àbújá ní ọjọ́ Ẹtì. Olórí ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ ni ó tú àṣírí yìí nígbà tí ó ń búra fún àwọn ẹgbẹ́ tuntun ti ìgbìmọ̀ alábòójútó ti ìpínlẹ̀ Enugu, Enugu State Caretaker Committee, èyí tí alága ti ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí, Ben Nwoye, darí rẹ̀.
ní olú ilé ẹgbẹ́ wọn tí ó wà ní ìlú Àbújá. Bí ó tilẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ náà ti rò pé òun yóò sọ ìpinnu bíbọ̀dé òun sínú ẹgbẹ́ òṣèlú mìíràn níbi ayẹyẹ kan tí yóò wáyé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ di mímọ̀ fún àwọn ènìyàn, alága ìgbìmọ̀ alábòójútó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀, Nwoye, ni ó fi ìdí ìgbésẹ̀ ìdàgbàsókè náà múlẹ̀ wípé gómìnà àti gbogbo àwọn ènìyàn tí àwọn ṣẹ̀ṣẹ̀ yàn yóò jíjọ bọ́ọ̀dì papọ̀ ni, tí wọ́n sì tún wòye wípé gómìnà ìpínlẹ̀ Taraba, Abba Kabir, náà ti ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà, tí ó jẹ́ agbẹnusọ fún ààrẹ àná tí ó ti dolóògbé, Ààrẹ Muhammadu Buhari, ní ọjọ́ Ẹtì ni ó fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn nípa ikú tí ó pa dókítà Christopher Kolade nítorí pé ó ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé olóògbé náà sin orílẹ̀-èdè Nàìjíríà tọkàntọkàn. Àjọ News Agency of Nigeria (NAN) ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ Kolade gẹ́gẹ́ bí oníròyìn tẹ́lẹ̀ rí, broadcaster, corporate leader àti Nigerian High Commissioner sí orílẹ̀-èdè United Kingdom. Òun náà ló di olóògbé ní Ọjọ́rú ní ọmọ ọdún 92 (92). Nígbà tí Adésínà, ẹni tí ó jẹ́ olùdámọ̀ràn pàtàkì tẹ́lẹ̀ rí lórí ìròyìn àti ọ̀rọ̀ ará ìlú, Special Adviser on Media and Publicity sí Buhari, ni ó sọ fún àjọ NAN wípé Kolade jẹ́ ẹnìkan tí ó dúró lórí ọ̀rọ̀ rẹ̀ àti pé ọ̀gá rẹ̀ tí òun náà ti papòdà máa ń bọ̀wọ̀ fún un lọ́pọ̀lọpọ̀. Ó tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹni ré ti lọ nítorí pé ó jẹ́ ẹnìkan tí ó ṣeé gbáralé àti ẹni tí ó ṣeé fọkàn tán. Àwọn àjọ náà sọ púpọ̀ lórí ìtàn ìgbé ayé dókítà Christopher Kolade. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. The Forward Operating Base (FOB) Stratford ti Nigerian Navy ti sọ jáde síta ìgboro ayé wípé àwọn ti ti ilé-iṣẹ́ ìfọpo rọ̀bì tí kò bá òfin mu 6 ní agbègbè Obodo, Omadino ti ìjọba ìbílẹ̀ Gúúsù Warri nípínlẹ̀ Delta. Navy Captain Ikemba Okoluagu, ẹni tí ó jẹ́ adarí apàṣẹ ti FOB Stratford, sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ Ẹtì ní ìlú Warri. Ó tún wá ṣàlàyé wípé àwọn ṣe iṣẹ́ náà ní àárín ọjọ́ 2 sí ọjọ́ 6 oṣù kẹwàá October 2 to October 6 ní agbègbè Etí Omi ní ìlú Warri. Ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó tó 11,000 ó lé igba jálá epo rọ̀bì tí àwọn rí gbà lọ́wọ́ àwọn ilé-iṣẹ́ ayédèrú ìfọpo rọ̀bì nígbà tí àwọn ń ṣiṣẹ́ lọ́wọ́ níbẹ̀. Ọ̀gá òṣìṣẹ́ elétò ààbò orí omi náà tún wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ibi ihò tí ó tó 28 28 àti àpò ọ̀rá 6 6 ni wọ́n kó gbogbo jálá epo rọ̀bì tí àwọn rí gbà lọ́wọ́ wọn sí, àti ẹ̀rọ tí wọ́n fi ń pọn epo rọ̀bì náà, pumping machine. Ó tún wá sọ pé iṣẹ́ tí àwọn ṣe náà wà ní ìbámu pẹ̀lú àṣẹ tí ọ̀gá àgbà yányán ti Ilé-iṣẹ́ Elétò Ààbò Orí Omi, Chief of Naval Staff Vice Admiral Emmanuel Ogalla, pa fún gbogbo àwọn láti fi òpin sí gbogbo ìwà àìbófinmu tó wà nínú iṣẹ́ tí àwọn ń ṣe. Okoluagu wá parí ọ̀rọ̀ rẹ̀ nípa fífi dá gbogbo ènìyàn lójú pé àwọn yóò dáàbò bo ohun ìní tí ó jẹ mọ́ ọ̀rọ̀ epo rọ̀bì ti orílẹ̀-èdè yìí lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe àkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè wa lápapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.